When an initiated Ẹlẹgbẹ is under the influence of the spirit, palm oil will be given, while his or her Ẹgbẹ's eulogy is chanted to calm her. But when an uninitiated Ẹlẹgbẹ is yoked to deliver a message here on earth, the eulogy of Ìyálóde, mother of all Ẹgbẹ, would be chanted to ease the person. Kórì àti àwọn ohun tí Ẹgbẹ ń jẹ are packed as rituals for two individuals to parade the town with the other Ẹlẹgbẹ. ẹni tó bá fẹ́ gbẹ́lẹ̀ tí ọ̀bọ ẹgbẹ́ ò ní yà sí o ṣùgbọ́n ẹni tí bá ń tọ́jú ẹgbẹ́ ọmọ yà sí gbogbo nǹkan tí bá ń dáwọ́lé yóò mọ ṣe déédéé ọ̀rọ̀ rẹ̀ yóò sì mọ ọgún yóò rọmọ bí yóò rówó ná yóò raṣọ lùgbà yóò nípò yóò nígbà yóò ní ẹ̀yẹ nínú ẹgbẹ́ nítorí ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọ́n máa dọ́wọ̀ fún yàn níbi gbogbo wọn kì í fi ibi ṣèyàn téèyàn bá ti ń ṣe tẹgbẹ́ ẹgbẹ́ máa ṣe tiẹ̀ ni.
ọmọ ẹlẹ́gbẹ́ ni mi ò ọmọ ẹlẹ́gbẹ́ ni mi ò ẹ mọ fẹ̀sán dé mi mọ yàrá ọmọ ẹlẹ́gbẹ́ ni mi akíka o mo so èrè ń jó èrè yọ sẹ̀sẹ̀ à ń ṣe ọdún ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ alábìkú aláṣọ Ọ̀ṣun ilé olókòtò Adédèjì ìlú Ọ̀yọ́ ọmọ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà orúkọ èmi tí mò ń ṣe ọ̀rọ̀ sínú ilé yìí ni Ẹgbẹ Aláàfin Ọ̀yọ́ tí mo sì tún jẹ́ ọ̀tún olórí ẹlẹ́gbẹ́ Emèrè Adédèjì Alátàndá ikú bàbá yèyé aláṣẹun gangan ló sá ó ṣe pé Ọláìwọlá ló fi wá jẹ́ ní agbára irúnmọlẹ̀ igba mọlẹ̀ kí àwọn irúnmọlẹ̀ wa kẹ́ wọ́n bá wa fi orí jìn òkú lọ́run. rí pé láti ìjẹta ni àti kiri mọ́ ọdún ní ṣíṣe ẹ rí pé ní àrù Ẹgbẹ Àìkú ó sọ̀rọ̀ ní orí Ẹgbẹ Àìkú yìí pé torí àwọn ọmọ wa àwọn kò mọ̀ wo àwọn ìyá wa yìí pé Emèrè ọmọ kò ṣe bí lọ́mọ Àbíkú ọmọ máa ń sọ nídìí èrò ẹ̀yìn ni Emèrè ọmọ ṣe bí lọ́mọ o Emèrè ọmọ ó ṣe bí lọ́mọ Emèrè ọmọ ó ń sọ ní dọlọ́rọ̀ ọ̀ní Ẹlẹ́mèrè ọmọ máa ń sọ ní dọlọ́rọ̀ ni irú èmi tí mo jókòó tì yín yìí ẹ̀gbọ́n mi Ẹlẹ́mèrè ni tó ṣe pé ńgbà tí ẹgbẹ́ yìí tí ó ń ṣe eré tí a gbọ́dọ̀ sọ kéjì ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmọlẹ̀ Igbámọlẹ̀
wípé ẹgbẹ́ yìí kò padà lẹ́yìn gbogbo wa ní agbára arúnmọlẹ̀ igbámọlẹ̀ ẹni tí ń sunkún ọmọ yóò rí ọmọ bí ẹ rí i pé nígbà tí a lọ sí odò ní àná àgbẹ̀ ẹ̀bọ̀ àìkú nígbà torí pé ẹ̀rùn ó ti kásẹ̀ nílẹ̀ òjò ló kù láti jẹ́ kókó máa rọ̀ báyìí torí pé nígbà tí ẹ̀rùn bá fi ẹsẹ̀ lélẹ̀ ẹ rí i pé ẹ̀rùn yẹn tó fẹsẹ̀ lélẹ̀ ara àwọn èèyàn ò dá kólókòló yóò bẹ̀rẹ̀ sí máa wó wọn lára omi lè tán lára wọn ẹ̀jẹ̀ lè tán lára wọn ṣùgbọ́n nígbà tí mo bá mọ nǹkan tó fẹ́ ṣe ó di kí ọmọ yẹn warí kó warùn kó kú kí ni mo sì pé mo ní èmèrè ọmọ ṣùgbọ́n nígbà tí àwọn bàbá wa tí mo wo ojú rẹ̀ tí mo lọ tán bọ̀ tọ́rí yí pé elémèrè kí ni ìtumọ̀ tá à ń pè lélémèrè yìí bóyá à ń bímọ tọmọ ń kú àbí ẹni tó ń ṣe àwárí ọmọ tó wá ń wá ọmọ yẹn káàkiri pé ọ̀nà bó mo lè gbà rí ọmọ àwọn àkàkọ yí pé Elédùmarè tó ń ṣe ọmọ yóò ṣe àṣeyè fún wa kò ní ṣe àṣekú fún wa ẹni ẹgbẹ́ elémèrè tí à ń ṣe ní Adédèjì Olókòtó ní ilé Olókòtó ní Àkópó.
ìyálóde wà ajílàrán wà mọ̀ọ́hún wà jagun wà ìyanu ajé wà ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi ajílàrán wà ẹgbẹ́ onísàwòrò wà ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹnu omi ẹgbẹ́ ẹnu afẹ́fẹ́ ẹgbẹ́ balùwẹ̀ ẹgbẹ́ kọ̀rọ̀ ẹgbẹ́ gbangba ẹgbẹ́ ojú ọ̀nà ẹgbẹ́ ẹnu igi ẹgbẹ́ ẹnu òrókò ẹgbẹ́ ìdí òsè ẹgbẹ́ pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ tí Olódùmarè ṣẹ̀dá kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò sì kanra wọn tí ẹnikẹ́ni ò sì para wọn lára ṣùgbọ́n àpéjọpọ̀ èyí tá à ń ṣe lónìí àtẹgbẹ́ afẹ́fẹ́ àtẹgbẹ́ omi àtẹgbẹ́ ẹnu igi àtẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ àtẹgbẹ́ balùwẹ̀ àtẹgbẹ́ kọ̀rọ̀ àtẹgbẹ́ gbangba gbogbo wa là ń ṣe àkójọpọ̀ ẹgbẹ́ lónìí láti fi ṣe ọdún lẹ́ẹ̀kan lọ́dún fún gbogbo ọmọ ẹlẹ́gbẹ́ tí gbogbo wa tá sì fi obì kan rí ká lè di ẹ̀mí ká lè di irun ká lè digba ká mọ̀ bí àbíkú ká mọ̀ bábíyè káwọn ọmọ tí a ti bí kí wọ́n mọ̀ bá yàn kú ká lékún lówó ká lékún lálàáfíà Olódùmarè kó mọ̀ tí gbẹ̀mí wa kó jẹ́ ká bọ ẹgbẹ́ yìí pẹ́pẹ́pẹ́ dọjọ́ alẹ́. Àwọn sí àwọn ọ̀nà kòkò ló lọ ní sọ̀rọ̀. Ẹgbẹ́ ọmọ arábí ọmọ bẹ́ẹ̀ máa o. Ọmọ arábí ọmọ bẹ́ẹ̀ máa tọ́jú lé o. Ọlọ́wọ́ lọ́jọ́ kú jẹ́ lọ́wọ́. Àtọ̀dá ikú bàbá yẹyẹ o. Ẹbí aláṣẹ òjòjò lórí. Àwọn àbírò kẹ́. Alásìnà yẹyẹ kọrí òkú lẹ́nu ààrẹ. Yàrá òde epo rẹ̀ jẹ́ àrà òde ọ̀fà. Ọbẹ̀rin kò ní ìjà ló jẹ́ àrà òde òró. Onílé òró nílé ìyá rẹ̀. Ẹni àbáṣe ló sí láyé. Alátẹ̀dẹ̀ mẹ́lẹ̀ òní ọ̀run. Ó làbí àgbòkì tí dágúrò èké kò dá sábì ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ní sòwò. Àní ayẹyẹ lọ́run ó yẹ o. Àní ayẹyẹ lọ́run ó yẹ o. Ayẹyẹ kàdá o. Àhóre. Ayẹyẹ kàdá ọmọ àjí sọ́ọ̀bì. Àní ayẹyẹ lọ́run ó yẹ o. Àní ayẹyẹ lọ́run ó yẹ o.
láti àná láti òdòdé nígbà tó di òní a ṣe èkuru làwọn ọmọ fi sọ yìí pé ẹ jáde wá gbẹ̀bọ̀ èkuru ayé àti tọ̀run èkuru ayé àti tọ̀run ẹ jáde wá gbẹ̀bọ̀ ẹ rí i pé tí a bá pe èkuru ayé ìtàn pè ní èkuru ayé yìí ni pé àwọn ẹgbẹ́ wa tó wà ní òde ọ̀run tó ṣe pé àwọn náà sọ wa ẹni tó bá jẹ́ ọmọ Ẹlẹ́mèrè yálẹ̀ lómi kan lè mọ ṣiṣẹ́ bí erin kó kàn mọ jẹ̀jẹ̀ lérí kó mọ̀ pé bóyá nìkan ló ń kówó tí ò dẹ̀ ṣẹni tó kó sẹ́ni kankan tó ń kówó ẹ̀ yálà bóyá o lè di owó sínú ilé bíi millions of naira ṣùgbọ́n nígbà tí ó bá dà padà débi owó yìí yálà olówó yẹn ó lè gé kelekele àbí kí wọ́n rò bóyá èkúté ló ti jẹ́ bóyá kó mọ̀ bá máa parọ́ yìí pé bóyá ẹnìkan ló yọ owó òun àbẹ́nìkan ò yọ owó rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá jẹ owó yìí létí sẹ́yìn ní sọ pé bu owó jẹ ẹjá tún ti ara bìkan wò ó yálà ó lè wà nínú ṣọ́ọ̀pù ẹ̀ tó kàn rí i pé ọjà kan lè máa yọ láàrin ẹgbẹ́ ni o ẹgbẹ́ ni ẹni tí ò ní ẹgbẹ́ ayé kò lè ní tọ̀run àwọn wá dẹrùn mọ́lẹ̀ igbá mọ́lẹ̀ wa ẹ rí i pé ní ọjọ́ òní a bẹ̀rẹ̀ sí ṣe tí ẹ̀ ń wò yí pé a kó bèbí sí inú ẹrù pé a dì sínú ẹrù Kórì yìí gangan wà ní inú ṣùgbọ́n àkàn fi bèbí yìí àwọn ìyá wa nígbà yẹn tí wọ́n mọ yẹn bá tọmọ bá ń lọ tí lọ wọ́n ní kí wọ́n lọ ra èrè yálà nígbà tí ojú wa là àwọn lọ ra bèbí yìí rí i pé wọ́n mọ àwọn ìyá wa ń gbà yẹn tó bá ti ọmọ bá sì kí wọ́n ní kí wọ́n lè mọ̀ pé ní èbó Fúnkẹ́ èbó Wùmí èbó Yẹmí láti jẹ́ pé yóò mọ̀ pé orúkọ bèbí yẹn tó bá ti ń wo bèbí yẹn wọ́n ti rí i pé ó ti ń rí ìkejì rẹ̀ torí ó ti ń rí bí èèyàn bí alára bí aláwọ̀ rẹ̀ yóò máa jọ lójú òní lè jẹ́ pé kó lọ padà mọ́ irú ọmọ bẹ́ẹ̀ ò lè síkì irú ọmọ bẹ́ẹ̀ ò lè gbóná irú ọmọ bẹ́ẹ̀ kò lè sùn kó má jí mọ́ irú ọmọ bẹ́ẹ̀ ìyá rẹ̀ lé àbí bàbá kí bàbá ó ronú kó sì dijọ́ kejì kọ́mọ náà kó sì sílẹ̀ búra. Èmi ni olóyè Kúdẹ Aláàfin tí mo múlé lọ jẹ Aláàfin títí tí Aláàfin mi ò fi dé. So ọdún ni ọdún. So bí tèsí náà ṣe dùn tọdún ni náà dùn dáadáa. Ìgbà ọdún kan ni wọ́n ṣe bí wọ́n ṣe ó sì rí bí ṣe rí. Ọdọọdún láwọn àmọ̀ rorogbo ọdọọdún láwọn àmọ̀ ráwùsà ọdọọdún láwọn àmọ̀ rọmọbì lórí àtẹ lámọ̀ọ́dún àtúpọ̀ jù báyìí lọ. Ó ṣe mọ́ni.
orúkọ tèmi ni Ẹyinjú Ọ̀ṣun Òrìṣàlàgbà. Mo kí gbogbo ilé o, mo kí gbogbo àwọn tó ń wò mí àtàwọn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Irú ọdún ilé láàmú bára wa ṣe o, àní pẹ́ẹ́dì lágbára ló mọ̀lẹ́ gbá mọ̀lẹ́. Ẹgbẹ́ Ọ̀run ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò sí ẹni tí kò ní, kò sẹ́ni tí kò ní Ẹgbẹ́ Ọ̀run. Ọdún ẹgbẹ́ tá a dẹ̀ ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá láti outside country wọ́n rí wípé eléyìí yàtọ̀ lọ́pọ̀lọpọ̀. So mo ń gbọ́ wa níyànjú wípé ká mójútó ẹgbẹ́ wa, ká mójútó Ẹgbẹ́ Ọ̀run wa, ìyẹn àwa tá a gbọ́run ṣẹgbẹ́. Ẹgbẹ́ ayé Ẹgbẹ́ Ọ̀run wọ́n gbà wá o, wọn ò ní fi wálẹ̀, wọn ò ní jójó tú àwọn, jẹ́ kí ìyà ò jẹ wá. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ńlá àjọ máa ṣe láyé o, àní pẹ̀dù. Láǹkánná láàárọ̀ yìí ọkùnrin ọ̀nà. Èṣù tí oníṣàkóso ní mẹ́sẹ̀ ẹ̀kọ́. Ẹlẹ́kùn sọkún láàárọ̀ yìí sẹ́jẹ̀. Onílé èṣù nílé. Láàárọ̀ yìí èṣù fún ààrẹ ìjòkó. Èṣù tí wọ́n múlẹ̀ ní àlọ́dọ̀ ní ìbálẹ̀. Ó lè pàṣọ ní ọba ọdún mẹ́ta nìkan gbogbo pẹ̀sì náà ṣe wọ́n mẹ́rin òmìnirí ni ó ṣe. Láǹkánná mo rúbọ.